Orúkọ mi ni Múyìwá ọmọ Samuel láti Genova. Okay, that's Geneva. Italy. Ẹkùnrin káàbọ̀. Láti Geneva wá sí bíbáyìí. Kí èèyàn tó wá sí bíbáyìí, ó ń láti ní nǹkan pàtàkì kan tó wá ṣe. Kí lẹ wá ṣe àti ta lẹ wá bá ṣe nǹkan? Nítòótọ́ a wá ṣe àjọyọ̀ pẹ̀lú àǹtí wa ní ìlú France níbí ní Paris tí wọ́n ń ṣe 50th birthday. Kí ni nǹkan tí ẹ ní fún wọn? Bóyá àdúrà rẹ̀ ń pẹ́, bóyá gẹ́gẹ́ bí àjọyọ̀ tó ń ṣe lénìí. Gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ìdùnnú oníkálukú wa ká rí 50 ní ilé ayé ká dẹ̀ rí jù báyẹn lọ. Àdúrà mi fún wọn lénìí ni pé wọ́n á pẹ́ jù báyìí lọ. Ọlọ́run á jẹ́ kí wọ́n dàgbà kán dògbò kán darúgbó káwọn náà kán jẹ wọn mọ́ lágbára Ọlọ́run ọba àti gbogbo àwa náà tí àwa bá wọn ṣàjọyọ̀ lénìí gbogbo wa náà á pé 50 àjù 50 lọ lágbára Ọlọ́run so mo yẹ fẹ́ kó rí fún wọn nìyẹn. bó dẹ̀ ṣe máa rí fèmí náà lágbára Ọlọ́run. Ẹ ṣeun. Ẹ kalẹ́ ẹ̀gbọ́n wa ǹjẹ́ ẹ lè sọ kí ni orúkọ yín fún wa? Orúkọ mi ni Nurudeen Afọláyan Òpé. Láti ìbò lẹ́yìn ti wá? Àti Italy mo ti wá but ọmọ Nàìjíríà ni mí. So mo wá sí Italy mo wá bá àǹtí mi ṣe ọjọ́ ìbí. Ní France àbí? Ní France bẹ́ẹ̀ ni. Báwo lẹ́yìn ṣe jẹ́ sí ẹni tó ń ṣe nǹkan kan? Kò sásìkò lọ yìí ti bẹ́ẹ̀ yẹn but ẹni tó ń ṣe nǹkan bí ìyá mi bí ẹ̀gbọ́n mi bí aláàánú mi bí olóore mi ló jẹ́ because ọ̀rọ̀ pọ̀ ń bẹ but ó dàbí ẹni tí Ọlọ́run rán sí mi tó rán sí ìyá mi láti ṣàánú mi. Mo ti fẹ́ parí ilé ìwé mi yunifásitì ni ìyá mi mọ ọwọ́ àlàyé lọ́dọ̀ ìyá mi ọjà lọ́wọ́ àrà ní ìfẹ́ wọnú ara wọn pẹ̀lú ìyá mi. Ìyá mi ní ọmọ mi ó ti fẹ́ parí ilé ìwé ó dẹ̀ máa sọ̀rọ̀ kó fẹ́ lọ lo ìbò ó ṣe ní ẹ fún wa nọ́mbẹ̀ àwọn ọmọ ràn lọ́wọ́ eré mo pé bí mo ṣe dé ẹbí wọn nìyẹn kírakírakírakíra kí tó dájú kí tó mọ̀ bó ti dé lo ìbò láì mọ̀ èèyàn ọkàn àwọn náà dẹ̀ ni wọ́n lè sí ní ìta ló tí mo wá bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n pa àwọn èèyàn ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí mi lérò pé ìyà jẹ mí níta ló tí mo wà lọ́lá àwọn lọ́lá Ọlọ́run
ẹ ṣeun ṣe rí adúpẹ́ àtúbàyín dúpẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wárú èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ò ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ní ó bí mi kò dàbí ó tọ́ mi ó tọ́ mi kò dàbí pé ó ràn mí lọ́wọ́ gbé mi dé ipò tó yẹ kí n dé mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùkúrálìlà ní èní tí ẹ wá bá wọn ṣe nǹkan tó ń ṣe yìí ǹjẹ́ àdúrà wo lẹ ní fún wọn? Àdúrà tí mo ní fún wọn pọ̀ but olórí àdúrà ni pé kọ́lọ́hun kó máa bùkún fún wọn gbogbo tó bá ń dáwọ́lé gbogbo ibi tí wọ́n ro kan oore sí àti ibi tí wọ́n ro kan oore sí kọ́lọ́hun máa bá wọn bí àbùkátà wọn because aláàánú ló jẹ́ fún mi ó dẹ̀ ṣe mí lóore oore tó ṣe mí mi ò lè san wọ́n ìlọ́pọ̀ ní kọ́lọ́hun san wọ́n àtàwọn ọmọ wọn ìgbà kan àwọn èèyàn rò pé bóyá ó ti tọ́ fún wọn but Ọlọ́run fún wọn pamọ́ ni ọ̀rọ̀ wọn ó tọ́pẹ́ jọpẹ́ lọ because bí bó ṣe ń lọ bẹ́ẹ̀ lọ fi ń yé mi lọ ń sọ fún mi pé báyìí ní nǹkan báyìí ní nǹkan but alhamdulillah pé mo rí wọn lẹ́nìí inú mi dùn mo dẹ̀ bá wọn ṣe nǹkan ayọ̀ mo dẹ̀ máa bá wọn ṣe jù báyìí lọ lágbọ́rọ̀ Ọlọ́run.
morning. Is that your okay? Okay. My first feature water walk. You may be seated, please. Thank you. Please, she said, call my husband. Daddy, Ajuni. She said, call my husband. That mommy, daddy. Oh yeah, for you right. Oh yeah. Egba moyin.
الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل وسلم على سيدنا محمد في الاولين اللهم صل وسلم على اللهم سيدنا محمد في الاخرين اللهم
Thank you.
ògùn náà ò fi bọ́ ìyẹn ti ilé.